Primeboy ó ń béèrè 50 million naira lọ́wọ́ Ìyá Mohbad olómọ̀bà lórúkọ jẹ́ o. Owó tí kò dín ní mílíọ̀nù lọ́nà 50 náírà 50 million naira. Òun ni owó dùn ní Ibrahim Primeboy tí ń ṣe ọ̀rẹ́ olóògbé Mohbad máa ń béèrè lọ́wọ́ ìyá olórin náà báyìí fún ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ o. Tẹ́ ò bá gbàgbé, tẹ́ ẹ bá sì gbàgbé ẹ jẹ́ ran yín létí oṣù kẹwàá ọdún 2024 òun ni Primeboy tó náà ń kọrin ó mọ̀ ló máa fi ẹ̀sùn kan ìyá Mohbad Abọ́sẹ̀dé Adéyẹmọ Alọ́ba wípé ó mọ̀ bà òun lórúkọ jẹ́ nígbà tó ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan lórí ikú Mohbad. Primeboy ó mà sọ nígbà náà pé ìyá Mohbad ó mà kéde pé òun àti olóògbé òun ni àwọn mọ̀ ní àwọ̀ kan táwọn ń fà nígbà tí Mohbad má wà láyé o. Ó ní ìyá Mohbad sọ pé òun máa ń bá olóògbé jà pé kò mọ̀ tọ́jú òun. Bákan náà ó mọ̀ ló mọ̀ ní ìyá Mohbad sọ pé àwọn kan gba onímọ̀ràn láti tètè sá lọ o lẹ́yìn ikú Mohbad kí wọ́n má bàa fura pé òun mọ̀ nípa ikú náà. Ó ní ọ̀rọ̀ náà ó mà kó ìdọ̀tí bá orúkọ òun ó sì bà òun jẹ́ lójú àwọn èèyàn tó fẹ́ràn òun gẹ́gẹ́ bí olórin o. Primeboy ó ṣàlàyé pé ìyá Mohbad ó máa sọ ọ̀rọ̀ náà láti fi bà òun lórúkọ jẹ́ ni. Àwọn ọ̀rọ̀ náà ó mà ló mà ní kí ìyá Mohbad kó máa ṣe àtúnṣe lórí rẹ̀ kó lóun kò sọ bẹ́ẹ̀ mọ́ láàrin ọjọ́ 7 tàbí kó ṣetán o láti fojú winá òfin. Ọ̀rọ̀ òun ní Primeboy òun ló ti wá sọ di nǹkan báyìí pẹ̀lú bó ṣe ń béèrè mílíọ̀nù lọ́nà 50 náírà lọ́wọ́ ìyá ọ̀rẹ́ rẹ̀ lójú òpó Instagram rẹ̀. Primeboy ó mà tún kéde lọ́jọ́rú o ọjọ́ 19 oṣù kejì ọdún 2025 yìí pé òun wọ ìyá Mohbad lọ sí ilé ẹjọ́ o. Nínú ẹ̀dà ìwé tó fi kéde náà òun ló ti ní mílíọ̀nù lọ́nà 50 náírà òun ló rùn lórí ìyá Mohbad láti san fún òun o fún ọ̀rọ̀ ìbanilórúkọ jẹ́ tó mà sọ nípa òun nínú fídíò kan lọ́jọ́ 22 oṣù kẹta ọdún 2024. Ìwé náà ó mà ló mà sọ pé láàrin ọjọ́ 42 ìyá Mohbad ó gbọ́dọ̀ ṣe ohun tó tọ́ o. Ó ní bóyá obìnrin náà ó wá sí kóòtù tàbí kò wá ìdájọ́ yóò wáyé o lẹ́yìn rẹ̀ bọ́jọ́ bá pé. Tá ò bá gbàgbé ìlérí olúwa lọ́ba tọ́pẹ́ yẹn mà sí Mohbad ó mà ló mà jáde láyé o ní ọjọ́ 12 oṣù kẹsàn-án ọdún 2023. Látìgbà náà ó ní gbùrú sì ti ń fa igbó lórí ikú ọ̀hún. Ara kòrókùn bẹ́ẹ̀ ni kòró adìyẹ látòrí àwọn òbí ọmọ náà ìyàwó rẹ̀ Wùmí àbúrò rẹ̀ Àdúrà àti Primeboy ọ̀rẹ́ rẹ̀ o. Wọn kò sì tí ì sin òkú náà títí di àsìkò yìí. Àdúrà gba Olúwa Tóyìn olóńkàròyìn sí létí o láti ká Ìyá Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like ẹ máa bá wa share ẹ sì máa comment pẹ̀lú kẹ́sì tún lọ bá wa subscribe sórí YouTube channel wa o Ẹ̀yà Yorùbá World TV ni. Ẹ ṣé púpọ̀ o ẹja ní ọjọ́ rere o.